أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين سيد الأولين والآخرين سيدنا محمد وعلى آله وصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد أدعو قلو الله أترى عليكم كأتي غفوان أبو محمد صلى الله عليه وسلم àwọn olóyè wa méjèèjì ta ní òní a fẹ́ fi wọ́n hàn gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ kó tó di pé a ṣe wẹ̀jẹwẹ̀mu lọ́jọ́ tá a wílẹ̀ nǹkan a sì fẹ́ fún wọn ní gbogbo tí máa sọ ìyàndó lóyè ìlú lójú gbogbo àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ látòní lọ kí wọ́n lè máa lòpò wọn kí wọ́n máa lo oyè wọn kí wọ́n máa lo àyè wọn kán máa lo àṣẹ wọn títí tọ́bà lè kí ọlá ó fi fún wọn lẹ́mí gúgùn tó pọ̀ àtàláfíà tó pọ̀ tí wọ́n fi lò Ọlọ́run kó má ṣe ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin àgbàlagbà ẹni wọ́n máa sọ pé gún ńlá ní máa kẹ́yìn ìgbàlẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bí àáfà ńlá ní ọkẹ́yìn mọ́sálásí bàbá wa sólà àwọn lápè sí kejì bàbá wa barista Idris Ibrahim Alao bismillah barista Idris ọ̀pọ̀lọpọ̀ wa láti mọ̀ wọ́n dáadáa pàtàkì jùlọ nínú Ramadan tá ṣe tán yìí a rí pé àwọn náà wà náà àwọn tí wọ́n ṣe tafsir fún wa nínú mọ́sálásí ń bí ìyẹn ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ọmọ ilé Ológbòro ni wọ́n nísàlẹ̀ Àfọ̀n níjọ́ tí a kọ́kọ́ fún wọn ní oyè yìí gbogbo àwọn fámílì wọn pátá ni wọ́n tẹ̀lé wọn wá tí wọ́n wá gba oyè ṣùgbọ́n òní ni gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ láṣẹ̀ṣẹ̀ ń fi òǹtẹ̀lú wípé ẹbí olóyè mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àwọn ni barrister Idris Ibrahim Alao lecturer ni wọ́n ní Fountain University ní Òṣogbo wọ́n wà ní Islamic Law Department lawyer náà dẹ̀ tún ni wọ́n by practice professionally lawyer ni wọ́n torí ẹjọ́ tó bá bá wọn pàdé ní court tí wọ́n wọ wig and gown má wò pé irú àfáà ó tún lélẹ̀ lawyer ni wọ́n so agbẹjọ́rò ni wọ́n Ọlọ́run sì ṣàánú wọn púpọ̀ University Ìlọrin ni wọ́n ti ṣe law kí wọ́n tún tó ṣe masters níbẹ̀ wọ́n ṣe PhD wọn lọ́wọ́ in Islamic law ní Kwara State University ní Kwasu òdú ni wọ́n ìmọ̀ káńsù ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn àgbààgbà mùsùlùmí fi wò wípé ká fi orí lẹ́tà yẹn sí wọn létí tó bá tẹ́ wọn lọ́rùn á fún wọn ní original wọn á sign original copy ká tó wá wí wọn ní láwàní ọlọ́mbà ní kí ọlá kún máṣà ìfì albarkas. Dear Sheikh Barrister Idris Ibrahim Alao, appointment as Safirul Ulama of Ogbomọṣọ land. All praise is due to Allah, the most gracious and the most merciful. Peace and blessings be upon the Prophet Muhammad sallallahu alaihi wasallam. It is with great pleasure and honor, and by the authority as the Grand Chief Imam of Ogbomọṣọ land, on this 25th day of April 2025, confer upon you the esteemed title of Safirul Ulama of Ogbomọṣọ land. This appointment comes in recognition of your profound knowledge of Islamic scholarship, your dedicated service to the community, and your exemplary contribution to the propagation of Islamic values. Your expertise in Quranic exegesis, Hadith studies, and Islamic jurisprudence has been invaluable, and your commitment to teaching and community outreach has earned you the respect
and administration of all. The title of Safirul Ulama of Ogbomọṣọ land carries with it the responsibility to particularly serve as an ambassador of Islam in Ogbomọṣọ land, continue to serve as a guiding light for the community, to provide wise counsel, and to uphold the principle of Islam in all your endeavors. We are confident that you will fulfill this role with the same distinction and dedication that has characterized your past achievements. May Allah subhanahu wa ta'ala grant you continued success and reward you abundantly for your service to Islam. Congratulations, sincerely. Signed, Imam Yunus Olushina Teli Atayilara, PhD, Grand Chief Imam of Ogbomọṣọ land. Now, bó bá tẹ́ yín lọ́rùn. No, everyone. Barista ti sáyìn wọn ló táwọn lọ́rùn o. Ọlọ́run kó má ṣe fi albarka sí. Àwọn lọ́yà gbogbo tó yẹ kankan náà ń kọ pátá Ọlọ́run kó má ṣe fi albarka sí. Náà ó yẹ gbà. Ẹlẹ́ẹ̀kejì ẹ bá mú láwà ní ẹgbà ẹ ti gbà ẹ bá tún fún mi padà ó tánà ó yá. Àtù ẹ lára o. Àtù ẹ lára, arọ ẹ lọ́rùn. Àtù ẹ lára, arọ ẹ lọ́rùn. Àsìkò tí ó jóyè yìí, àtù ẹ lára, àmín. Àtù ẹ lára, arọ ẹ lọ́rùn. Àtù ẹ lára o, arọ ẹ lọ́rùn. Àsìkò tí ó jóyè yìí, àtù ẹ lára. Àtù ẹ lára, arọ ẹ lọ́rùn. Àtù ẹ lára, arọ ẹ lọ́rùn. Àsìkò tí ó jóyè yìí, àtù ẹ lára. Now, lẹ́yìn náà, certificate lélẹ̀. Ogbomọṣọ Central Mosque, wọ́n certify wípé ẹ pèrègédé ẹ fi gbọ̀rọ̀ jọka, ẹ sì kájú ààyè tí wọ́n fi yín sí. Ìwé ẹ̀rí lélẹ̀ tẹ́ lè fi máa hàn gbogbo bí kíbi pé ẹ̀yin ni Safirul Ulama of Ogbomọṣọ land. Barakallahu fik.